ọmọ ìyá àdìgbò ní ẹgbẹ́ òní kí o ti sin. àwa náà rè Olúwa àwa náà rè Ọlọ́run mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún mo wá dúpẹ́ oore àtẹ̀símọ́sí mo wá dúpẹ́ oore ìgbà gbogbo táwa náà rè Olúwa. ẹ̀ńdẹ́wì mi rẹ̀ gbà kí wọ́n pálàáfíà kọ́ bí ẹ jẹ́ kí wọ́n tẹ̀rín tẹ̀yẹ ọmọ aláké ni wọ́n ọmọ agbójó lọ́wọ́ ogun adé orí ẹkẹ ẹ̀gbá ṣẹ̀kẹ̀ wuru olówó ẹyọ àná tòjò tẹ̀rùn. ẹ ǹlẹ́ o ará ké màjò tó gbẹrú májò gbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ ò lè sinmi. ọmọ ẹni dúdú ò sí nílé ọmọ ẹni pupa ọmọ bẹ́ẹ̀ sè ará ké màjò ṣe bẹ́yìn ni ẹ̀yin ni ọmọ agbójó lọ́wọ́ ogun ẹ̀yin sì lọ́mọ agẹ́ṣin pàmbà. agẹ́ṣin pàmbà egungun tó roko pẹ̀lú mi ẹni kó pẹ̀lú mi orí a máa gbó orí kalẹ̀ lọ́jà tí lájọ bí tarọ́mọ ṣe tayọ̀ǹbọ̀rọ̀ nírèkú ọmọ lákẹ́sì ọmọ òru là á ṣèkà èèyàn tó ṣerú ẹ̀ lọ́sàn-án àná olúwa rẹ̀ ò ní lè farare lọ ẹ̀gbá mọ́lísà bíi agbóǹgbò àkàlà ọ̀sán là á sòótọ́ ọmọ ẹja tó ń gbénú ibú ṣòro ọmọ èrèkú ṣàwọ̀rọ̀ mìrọ̀mìrọ̀mì ẹ̀yin lọ máa tá ní wíjọ́wíjọ́wíjọ́ kírun rẹ̀ ó máa gbọ̀n lẹ́rẹ́rẹ́rẹ́ ọmọ egúnújukú pẹ̀lú mi ará ké ẹjọ́ lòdì kẹ́ ẹ má lọ rèé jó lọ́bà ará oko adágbà ẹ̀yin dà ará ké màdó tó gbẹrú màdó pẹ̀fọ́ ará oko adágbà ogun ló lé bàbá wọn dábẹ́ olúmọ ẹ̀gbá mọ́lísà bíi agbóǹgbò àkàlà mo kí yín tara tó mọ Abẹ́òkúta ogun òun ọ̀tẹ̀ ló lé wọn kúrò lórílẹ̀ oko adágbà ni wọ́n ń sùn níbẹ̀ lólúfimọ́ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ olùtúgbà yín là ogun ọ̀ṣẹ̀ṣẹ̀ máa ṣe wọ́n ní wàhálà ní jọ́síjọ́sí olúwo tó dá wàhálà ọ̀hún dúró
ibi olúgbé fi wàhálà àwọn ọmọ ní jólúmọ ogun adágbá ni wọ́n sì fi bùsọ̀ sí ni wọ́n ṣe gbárajọpọ̀ níbẹ̀. Ẹ̀gbá pọlápọ̀ wọ́n dèlú ńlá ọmọ olúmọ ọmọ àbẹ̀lọ́rọ̀ mọṣọmọ aláké mọṣẹnu wíyẹ mo ṣẹ̀gbá wọn fọhùn dídùn. ẹ ǹlẹ́ o ọmọ Lísàbí agbòǹgbò àkàlà ọmọ abìpàkọ́ ayẹ́rògbólẹ̀ ṣúkẹ́ṣúkẹ́ ọmọ ìgbà ìgbà gbogbo ọmọ aláké nìyàn ọmọ agbójó lọ́wọ́ ogun ọmọ aké orí ẹ̀gbá ṣẹkẹ wu olówó ẹ̀yà ànátòtò tẹ̀rùn. Gbogbo ọmọ ẹ̀gbá lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé bó ṣe lé kóṣòdé ẹ̀yìn lọmọ akítíkata ọ̀bọ̀nbọ̀n yóògùn àbàtàbútú ọlọ́rọ̀ lọmọ ẹ̀gbá ọmọ ajítọwọ́ àlejò bọnu ọmọ àṣíkọ́ ọdẹ ọmọ apàtí bàbá ìlẹ̀kẹ̀. Ẹ̀gbá palẹ̀ ẹ̀gbá gboko ìgbàkúgbà sálẹ̀jọ́ ẹ̀gbá ń jàre abímọláké ọmọ aláké fọlájagun ẹ̀gbá fọlájà ó fègbèjà. Ọmọ ẹ̀gbá onípẹ̀dú alùlà ẹ̀gbá onípẹ̀dú alùlówó lọ́wọ́ alágogo ọ̀ràn yàn tantan abíniláké mo sẹnu gbígbó lẹ́nu bíi jẹjẹ wọ́n bí mi nígbàgbùrà mú gbólóhùn bí ọ̀jẹ̀. Ẹ̀gbá ìwo ni wọ́ aláké ni ọ́ ní àbí tìkìrẹ̀kú gbàgbùrà ni ọ́ ní àbárẹ̀ ẹ̀gbọ́ òwú ṣé take ni ọ́ ń bí tarọ ẹ̀gbá lẹ̀gbá jẹ́ bó sọmọ ẹ̀gbá dò. Come again. Okay, sir. Come again. Come and see us. Kò lè yẹ ìpínlẹ̀ yìí mi lásán ni kò lè yẹ kò lè yẹ ìpínlẹ̀ yìí mi lásán ni kò lè yẹ o ìpínlẹ̀ ti jẹ́ tún fi lélẹ̀ yìí tí bàbá aládùúrà ń tọ́ ẹ̀dá máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ mo dúró lé Kristi àpáta kérubù rẹ̀ yọ sẹ́ráfù rẹ̀ yọ àfikún lẹ́lẹ́lẹ́ lórí òtítọ́ àfikún lẹ́lẹ́lẹ́ lórí òdodo. Fàyè fún Mósè àwọn áńgẹ́lì fẹ́ Ọlọ́run Ábúráhámù fẹ́ àwọn ológun ọ̀run wọ́n gbàdúrà rẹ̀ ẹ̀dá kò kíyè sára kérubù rẹ̀ yọ sẹ́ráfù rẹ̀ yọ àfikún lẹ́lẹ́lẹ́ lórí òtítọ́ àfikún lẹ́lẹ́lẹ́ lórí òdodo.